kọ́kọ́ bá ń yọ ọwọ́ rẹ méjèèjì jáde báyìí jẹ́wọ́n orí tú asọ́nbẹ̀ mọ́kò pamọ́ mọ́kò pamọ́. tòun ta tẹ ni òwú alátẹ tòun ta tẹ. ẹ bá ń bá faṣọ sẹ́yìn díẹ̀ sí káwọn èèyàn orí ẹ bá ń faṣọ sẹ́yìn díẹ̀. ọmọ nàìjíríà ẹ wá wo ohun tí mo rí o ẹ wá wo ọmọkùnrin yìí o tí ò lọ́wọ́ kankan o ẹ wá wo ọmọkùnrin yìí o ẹ wá wo o kí ló ṣẹlẹ̀ kí ni ìdààmú tó ń kojú ọ̀dọ̀ ẹbí ni àbí lọ́dọ̀ ọ̀rẹ́ ẹnu iṣẹ́ ni àbí láwùjọ wa kí ló ṣẹlẹ̀. ẹ káalẹ́ gbogbo ọmọ nàìjíríà orúkọ mi ni Yusuf Babatunde tí ó ń gbé ní oríta mẹ́rin tí ó yà elébòlò. ó ṣẹlẹ̀ yìí pé mo ní ìpèníjà yìí láti ara ìyá mi àtàwọn ẹ̀gbọ́n mi àtàbúrò mi àmọ́ yorùbá máa ń ní ọwọ́ tó bá ń dùn yìnyín ètì bá sọ ṣùgbọ́n mo ti ọwọ́ bá sọ lẹ́yìn ọdún 5 òní mo tó mọ̀ pé nǹkan tí mo bò mọ́ra àdánwò ló jẹ́ nínú ayé mi. ó ní ó gbé mi dé Oríyọmí iléeṣẹ́ yín kò ní bàjẹ́. àmín. ìgbà tí mo dé sí ọ̀dọ̀ yín mo dúpẹ́ lọ́wọ́ sẹ́kítírì ní salinṣile wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. wọ́n bá mi ṣe program yẹn to the extent yín pé wọ́n ní wọ́n máa fún mi ní nǹkan ní on the 15 mo dẹ̀ dúró lọ́n the 15 yẹn wọ́n fún mi mo dúró lọ́n the 16 wọ́n fún mi but ìgbà tí ẹni tó wá ṣe kọ̀ǹténà fún mi tó dẹ̀ fún mi ní 100,000 wípé kí n fi máa bẹ̀rẹ̀ iṣẹ́ tó dẹ̀ fún mi ní jẹnẹrétọ̀ nílá kan wípé kí n máa ṣiṣẹ́ mo ní láti pe àwọn àǹtí mi jókòó pé kí wọ́n wá pé kí wọ́n ràn mí lọ lórí ìṣẹ̀lẹ̀ mi wípé kí wọ́n help mi so tí n bá ń lè charge àti POS àti card tí n bá ń ṣe mọ́ tọrọ kọ́bọ̀ yóò mọ̀ jáde sí mi lọ́wọ́ mi ò ní màá tún kúrò nínú ẹni tó ń tọrọ bí mo ṣe ń tọrọ agbé káàkiri torí mo tọrọ agbé ni mo fi rí aláàjì yẹn wọ́n máa ń pe ẹni yẹn ní tọ́lá bread ẹni yẹn ló assist mi. so ìgbà tí ó dẹ̀ di pé mo wá tí mo rí pé wọn ò turn up mo ní láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ̀dọ̀ wa tí mo open shop tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ but nígbà suddenly mo kàn sáré pé ó di pé bẹ́ẹ̀ pé wọ́n ń threatening bíi pé kéèyàn máa fi ọlọ́pàá threatening yàn kí n jókòó kán máa ní ọjọ́ iléyá la máa lọ gbé àwọn máa bíi pé wọ́n fẹ́ dá ọ̀ràn tí òun ṣe tèmi sí mi lọ́rùn ọmọ ìyá dẹ́ni wọ́n ló kún ọmọ yìí òun já tá a bá ń jà bíi kápúkọ́ ṣùgbọ́n bí wọ́n ti ń lépa mi jù. dákúndé rọ́wọ́ rẹ lẹ́ẹ̀kan sí kí ló ti ọ́ lọ́wọ́ báyìí. ó ṣẹlẹ̀ pé ó rẹ̀ mí ní táìmù kan wọ́n ní mo ní brain touch wọ́n fẹ́ lọ tọ́jú mi wọ́n dẹ̀ gbé mi lọ ní alákọ̀ọ́kọ́ ọjọ́ tí wọ́n gbé mi lọ mo túra mi níbi tán dé mi mọ́ mo sá wálé níjọ́ kejì nírọ̀lẹ́ ọjọ́ kejì ó dẹ̀ di ìrọ̀lẹ́ ọjọ́ kejì mọ́ mo bá wọn nú àwẹ̀ ní nínú ọ̀dì inú 2018 mo bá wọn ní ilé so wọ́n sáà náà kàn án búráìsì fún mi kí n jẹ mo ní kò sí wàhálà ẹ̀gbọ́n dáàdì mi dẹ̀ ń bá mi sọ̀rọ̀ lẹ́yìn kùlé pé wọn ò lè mú mi lọ́mọ́ torí ilé fámìlì là ń gbé wípé wọn ò lè mú mi lọ́mọ́ wípé kò sẹ́ni tó fẹ́ mú mi wípé igbá kan àwòkọ́ so mo sá ń jẹun ibi tí mo ti ń jẹun mẹ́rin mi ti wọlé lọ tán ti lọ pé àwọn àǹtí mi pé mo ti dé sínú ilé wọ́n ní pé kán wá mú mi bí wọ́n ṣe mú mi lọ tán lọ dè mí ibi tán ti tì mí lulẹ̀ gan ni apá ti kọ́kọ́ kán wọ́n gbé irin àti igi sí mi lẹ́yìn ni wọ́n dè mí ní chain àti okùn bọ̀ bí wọ́n sì ṣe dè mí tí ọwọ́ wú àwọn náà ni wọ́n rescue mi láti ìgbà náà torí mi ò lè parọ́ àwọn náà sanwó bill náà sanwó everything. so dídè lọ jẹ́ kọ́wọ́ ìhògé. dídè nígbà tí omi àtẹ̀jẹ̀ tó ń kọjá ní ọwọ́ tí ò bá ti ráyè kọjá mọ́ tọwọ́ dẹ̀ ti kán bá wọn ṣe tì mí lulẹ̀ tán ti nà mí ó lè kọ́ ọ̀zẹ̀ so òun ni ó fà. jẹ́ àwọn ọwọ́ méjèèjì kábíyèsí ọlọ́run kì í ṣe pé ọlá accident. mi ò ní accident. bá yọkéjì. gbogbo àwọn èèyàn mo máa ń sọ fún wọn pé mo ní accident ni kì í ṣe accident. yọkéjì. dídè ni wọ́n dì ọ́ tọwọ́ méjèèjì fi kan báyìí tó ìbàjẹ́ báyìí. dídè ni ṣùgbọ́n ẹjọ́ tí mi ò fẹ́ nǹkan kan pé kán bá mi ṣe nǹkan fún wọn kán sábà fi wọ́n lẹ̀ torí okùn ọmọ ìyá ìjà. okùn yùn. ṣùgbọ́n kán ràn mí lọ́wọ́ tán bá sì lè. dákun bá mi dárúkọ àwọn ẹ̀gbọ́n rẹ mo fẹ́ rí wọn. Sẹ́ìdà Kọ́síà Olósùn. níbo ló wà Olósùn ló wà. ó ń gbé ní ọ̀nà ó ti kó lọ ọ̀nà ẹgbẹ́ dábàá. Sẹ́ìdà Kọ́síà Olósùn
wọ́n rọ́nà ẹgbẹ́ dálẹ̀ ń gbé báyìí ṣé ìdákọ́ṣíà olóṣùn ọmọ nàìjíríà fẹ́ rí yín o ọmọ nàìjíríà fẹ́ rí yín lọ́jọ́ Friday lórí ètò kọ́kọ́rọ́ alátẹ ṣé ìdákọ́ṣíà olóṣùn kí làwọn èèyàn mọ̀ wọ́n sí. ọmọ ṣé ìdákọ́ṣíà náà mọ̀ wọ́n sí. ṣé ìdákọ́ṣíà olóṣùn ń bọ̀ lóní ẹ kó lọ báyìí. wọ́n kó kúrò ní òkìkí adé wọ́n ti kó lọ sí. ṣé ìdákọ́ṣíà olóṣùn òkìkí adé ni wọ́n lẹ̀ ń gbé tẹ́lẹ̀ ìmọ̀ náà wá kó lọ báyìí. wọ́n ti kó lọ Ẹgbẹ́dá. wọ́n lẹ́gbẹ́dá lẹ kó lọ báyìí ṣé ìdákọ́ṣíà olóṣùn ọmọ nàìjíríà fẹ́ rí yín o. aago 7 lọ́jọ́ Friday ní kẹ́ẹ̀dé bíi. ìyá Selim. ìyá Selimu. ọkọ Alhaji Olówó pẹ̀lú Alhaji Olówó wọ́n wà involve ńgbà náà. ọkọ Alhaji. ìyàwó Alhaji Olówó ní Aláwàyè. ìyá Selimu ìyàwó Alhaji Olówó ní Aláwàyè àti Alhaji Olówó ní Aláwàyè ọmọ nàìjíríà fẹ́rẹ̀ yìí mẹ́tẹ̀ẹ̀ta o. àti Toyib. tó ń gbé ní Amúlòkó. Toyib tó ń gbé lámúlòkó bó ló ṣe jẹ́ sí àbúrò yín. ẹ̀gbọ́n yín Toyib kínni. Toyib Yusuf. Toyib Yusuf tó ń gbé lámúlòkó. ilé bàbá ọpẹ́ ló ń gbé. ilé bàbá ọpẹ́ lámúlòkó ni Toyib Yusuf ń gbé o. Olúwo gangan ni ọ̀dọ̀ wọn bẹ̀. lólúwo. ìrànlọ́wọ́ tí mò ń fẹ́ fún. bàbá yín wá ń kọ́. dáàdì mi ti kú orí ìṣẹ̀lẹ̀ náà ni mọ́ èmi kú lé. torí àwọn náà wá involve èmi tí mo dẹ̀ ti ń mú tọ́rọ́kọ́ bọ̀ wà tẹ́lẹ̀ tó wá di pé mi ò lè mú wọn kan lọ. ìrànlọ́wọ́ wo ni ẹ fẹ́. ìrànlọ́wọ́ tí mo fẹ́ o ní pé kò ń ṣe pé kí ẹ bá ń fi wọ́n lẹ̀ ṣùgbọ́n kán mọ́ lè pa mi látún ti lè pa mi mo ti kàdánwò ilé ṣùgbọ́n kí ẹ̀jẹ̀ sẹ́kítírì wọn ti bá mi sọ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó bá jẹ́ pé wọ́n bí mi mọ̀ kò sí tí mo fẹ́ ṣe ń tòótọ́ tí n bá dẹ̀ ní àṣídẹ́ǹtì náà kò sí tí mo fẹ́ ṣe ṣùgbọ́n mo fi eléyìí mo tó fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ pé tí nǹkan bá ṣe ọmọ kì í ṣe pé ká gbé lọ síbi tẹ́ pé wọ́n tún fi damage life ẹ̀ ni. mo ń tọrọ bára káàkiri tí àwọn èèyàn bá ń wò mí wọ́n lè testify sọ̀rọ̀ tí mò ń sọ mo tún ṣe kọ̀ǹdọ́tọ̀ mọ́tò ní wòròdùn bíbá ìlọsíkò. pẹ̀lú ọwọ́ yìí. bó ló ṣe ń gbowó. mo ti gbowó láti Ìbàdàn Intel mọ́tò lọ Intel mọ́tò padà. bó ló ṣe sílẹ̀kùn. mo máa ń ṣílẹ̀kùn mọ́tò lẹ́kọ̀ọ́ àwọn mọ́tò tó bá náwó òkè. fúnra mi mò ń jẹun even omi tí mo fi wẹ̀ láàárọ̀ fúnra mi ni mo pọ́nù kan. bó ló ṣe pọ́n mi. mo máa ń pọ́n fúnra mi ni mo pọ́nù kan. náwó òkè kì í rọ́wọ́ tó o fi pọ́n mi. bó ló ṣe ń jẹun kí ló fi ń jẹun ẹsẹ̀ ní ọwọ́ náà ni mo fi ń jẹun. àwọn tí n bá lè lo ọwọ́ faṣọ ni mo máa ń lo ẹsẹ̀ fi faṣọ gbà mí. ó fẹsẹ̀ fọṣọ. àwọn kan ti ẹ̀pù mi rí orí pé ẹ ràn mí lọ lórí bísínẹ́sì yẹn náà tán ràn mí lọ́wọ́ òní bísínẹ́sì yẹn náà collapse wọ́n sì ní àjọwọ́ la fi ń sọ ìyàwó ọ̀kan ògbẹ́rù dé. jẹ́ pàdé níbí lọ́jọ́ Friday àwọn náà ń bọ̀ wá pàdé wa. Alhaji ẹjọ ẹ ràn mí lọ́wọ́ àti ìjọ àti iléyà ni mo ti kúrò nílé. irú ìrànlọ́wọ́ wo lo fẹ́. ìrànlọ́wọ́ tí mo fẹ́ empowerment àti artificial sand. mo ní ìjẹ. artificial àtúnyẹ̀ bá rọwọ́ artificial ó lè ṣiṣẹ́. ó sì tún lè ṣiṣẹ́ ẹjọ wọ́n ti ràn mí lọ́wọ́ rí kì í pé wọ́n ti ràn mí lọ ṣùgbọ́n ọ̀nà ọ̀run ẹnu ọ̀nà ọ̀run ni nígbà tí ó bá dẹ̀ sí ẹni tó lè máa ràn yàn lọ́wọ́ assist èèyàn lọ́tún lọ́sí. já sọ gbogbo ẹ̀dọ̀ tún la kò sí bí mo ṣe fẹ́ ṣe. já sọ gbogbo ẹ̀dọ̀ tún la já sọ gbogbo ẹ̀dọ̀ ọ̀la ló bọ̀ ọ̀tún la lójú já sọ gbogbo onílọ́bọ̀ la lójú já sọ gbogbo ẹ̀dọ̀ tún la.